máa wọ náà o ṣùgbọ́n mo gbọ́dọ̀ kó àwọn kan dání Ọlọ́run dẹ̀ ti sọ fún yín pé mo ti gbọ́ ṣùgbọ́n àwọn tó bá ti jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ mi o ò ní rí wọn kó. Èṣù wá bìlíìfù wípé nínú bìlíìfù èṣù tó clear sẹ́ni tó bá jẹ́ mùsùlùmí tòótọ́ ni pé kírísítẹ́nì kan lẹ̀ tẹ́lẹ̀ náà ó ti forí ko. Torí pé number 1 ni pé gbogbo tí Jésù ò fẹ́ pátápátá Jésù ò pèpè sí ni wọ́n jẹ ní church. Tó bá rú ẹni kírísítẹ́nì lójú kó jáde níbi from A to Z láti orin àkọwọlé títí dé orin àkọjáde ó wá sọ èyí tí Jésù ṣe nú ẹ̀rí. Jẹ́ kí àwọn obìnrin kí ó dákẹ́ nínú ìjọ. Náà kọ́lẹ̀ inú èṣù gan ti wá dùn wípé àwọn eléyìí tẹ́lẹ̀ kọ́sítọ́mà ni wọ́n ọmọ ọjọ́ mi ni wọ́n tíìmù mi ni wọ́n fáǹsì mi ni wọ́n so èṣù òní nǹkan kan fi Christian ṣe. Bíbélì ní Habakkuk chapter 2 verse 20 ó ní ẹ jẹ́ kí tẹ́ḿpìlì èmi Ọlọ́run máa dákẹ́ rọ́rọ́ torí pé èmi Ọlọ́run wà ń bẹ̀. Èsíkẹ́ chapter 25 verse 6 nítorí tí ìwọ ti pa àtẹ́wọ́. ó ní nítorí pé o ti pàtẹ́wọ́ ó fẹsẹ̀ jẹ́lẹ̀ ó yọ̀ ṣẹ̀ṣẹ̀ ó lọ bẹ́yẹn lọ bẹ́yẹn lọ bẹ́yẹn lọ bẹ́yẹn Ọlọ́run wá kéèkù fáwọn tó ń ṣe sí iná àwọn tó ń ṣe nínú chọ́ọ̀chì àwa lè rí gbogbo kíní ìpápátáká wá rí ibìkan tí Jésù ti ní kí wọ́n ṣe àbí tí Mósè ti ní kí wọ́n ṣe àbí tí Abraham tọ́lọ́ ń pè lápẹ̀rẹ̀ gbàgbọ́ kan tó ti ní kí wọ́n ṣe bá gbogbo yẹn ni Kírísítẹ́nì ń ṣe wọ́n kọrin wọ́n jó wọ́n jùdí wọ́n sọ gbogbo ẹ̀ sáà ń dùn ṣìn náà ni Jésù ò ṣerú ẹ̀ so èṣù òní kankan báwọn torí pé ọmọ tíìmù ẹ̀ ni wọ́n already èṣù. Praise the Lord. Praise Master Jesus. Mo kí gbogbo wa pé a kú ọjọ́ òní lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì àwọn onípàdánù ìjọba Ọlọ́run. Ẹ̀rí arákùnrin tí ń sọ̀rọ̀ yìí àwọn ọmọ sí Akádípù tí ìkọ́ṣẹ́ pé tí ìmọ̀ràn ń pa bí ọ̀gá yín tí ìmọ̀ Bíbélì ń lọ tó ọ̀gá yín. Mo dẹ̀ bí Ọlọ́run nínú àánú ẹ̀ pé kó fún wa ní oore ọ̀fẹ́ àti ìrànlọ́wọ́ láti máa tú àṣírí ẹ̀kọ́ èké yín. Praise God. Ẹni Jésù ò kọrin eré kódà orin àkọjáde kò kọ Mósè ò kọrin rí David ò kọrin rí kò síbi kan tí Bíbélì ti rí kọ́ kọrin àbí kan jó kan sí anything. Ó yẹ kẹ́ ẹ ronú kẹ́ ẹ tó sọ ọ̀rọ̀ yẹn bọ́ta pé sí tí mò ń sọ yìí ṣé táwọn tó ní Bíbélì bá lọ ka Bíbélì wọn ṣé wọn ní bá ń bẹ̀ bó ṣẹlẹ̀. Lákọ̀ọ́kọ́ náà ẹ já wọnú ìwé Mark chapter 14 ṣé Jésù kọrin àbí Jésù ò kọrin ẹ já kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀. The book of Mark chapter 14 verse 26 tẹ́ bá mú láti verse 22 nígbà tí wọ́n jẹ oúnjẹ alẹ́ Olúwa tí wọ́n jẹ tán verse 26 wá sọ wípé nígbà tí wọ́n sì kọ orin kan tán wọ́n jáde lọ sí orí òkè Ólífì tó sọ pé Jésù ń kọ orin àbí kò kọrin. Wọ́n tún try àti manipulate ibi yìí o wọ́n sọ pé wọ́n hà díẹ̀ sí o tó dé pé wọ́n ti kà á. Jésù kọrin àbí ò kọrin ìyẹn àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ǹjẹ́ àwọn Júù báwo ni wọ́n ṣe ń ṣe ìsìn wọn ní tẹ́ḿpìlì. Ìyẹn mo ṣe máa ń sọ fáwọn èèyàn pé kò sí kan nínú àwọn wòlíì tó ti wá tó jẹ́ mùsùlùmí torí ní tẹ́ḿpìlì àwọn Júù dandan ni fún wọn láti kọ orin sí Ọlọ́run ọ̀gá ògo. Mo ń bọ̀ wá máa mẹ́wọ̀n ẹsẹsẹ wá o ibi tí Mósè ti kọrin o tí Áárónì ti kọrin tí Míríámù ti kọrin tí Dáfídì ti kọrin tí wọ́n dẹ̀ sọ wípé ká máa fi orin yin Ọlọ́run lógo tí màá yín sọ pé kò síbẹ̀ kò síbi tí àwọn ìyẹn ti ṣe. Mo ń bọ̀ wá fún wa o gbẹ̀dẹ̀ wọn kọ́ máa tú àwọn ẹsẹ̀ Bíbélì tí wọ́n ti mú wá lè tẹ̀sẹ̀. The book of Habakkuk chapter 2 verse 20 kó o padà sẹ́yìn kó o lọ tún kà tó o bá padà sẹ́yìn ó rí pé Ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn tí ń bọ òrìṣà bí irú èyí tí ẹ̀yin mùsùlùmí ń ṣe. Ó ní tẹ́bàmù láti verse 16 ó ní èrè kí ni èrè fífín nì tí ó ní sọ̀nà rẹ̀ fi gbẹ èrè dídá àti olùkọ́ èké tí ẹni tí ń ṣe iṣẹ́ rẹ̀ fi gbé e kalẹ̀ láti máa ṣe èrè tí ó yadi òkúta Mẹ́kà tẹ̀ ńlá ó yadi kò lè fọ́hun. Ẹ gbàgbọ́ pé tẹ́ ẹ bá la ẹ rí ìdáríjì ẹ̀ṣẹ̀ tẹ́ bá fọwọ́ kàn lọ́tùn tẹ́ bá fọwọ́ kàn lósì ẹ rí ìdáríjì ẹ̀ṣẹ̀ ẹ sọ́nù àwọn wòlíì tó ti wá tó dánrú ẹ̀wò lásà. Ó wá ní ègbé ni fún ẹni tí ó wí fún igi pé jí fún òkúta tí ó yadi pé dìde òun ò kọ́ ni. Ìyẹn lẹ́yìn tẹ́ lọ ó ní fún òkúta tẹ́ lọ fọwọ́ kàn tẹ́ sọ wípé ya Allah bless me give me money give me house give me kíníkà ègbé ni fún yín.
sẹ́ni pé Islam lè ń dọ́gbọ́n tù díẹ̀ síta báyìí pé ẹni ègbé làwọn tó ń ṣe é àwọn tó ń bẹ lábẹ́ iṣẹ́ èṣù làwọn mùsùlùmí èṣù ti ra wọn níyè èṣù ti dí wọn létí lọ́sẹ̀ níbi ìrẹ́ bá farasin ó fi ara sí fún àwọn tó nù nínú àwọn tí Ọlọ́run ayé ti sọkọ àwọn tí kò gbàgbọ́ di afọ́jú kí ìrètí ògo Kristi tó ní ògo nínú ẹni tí ṣàwòrán Ọlọ́run kó má bàa mọ́lẹ̀ sí wọn tó túmọ̀ sí pé ẹ̀yin ti wà nínú ìfọ́jú ẹ ti wà nínú ìyè ríra ìwé Tímótì wá sọ fún wa ó ní ká máa wàásù fún yín bóyá Ọlọ́run lè gbà yín kúrò nínú ìdẹ̀kùn èṣù tẹ́ ẹ ti wà láti ìpìlẹ̀ sáyé yín wá praise God ṣe tí bẹ́ẹ̀ kankan lẹ wà lábẹ́ ìdẹ̀kùn èṣù báyìí torí pé Muhammadu yín ẹni tẹ́yìn gbàgbọ́ Christian ló sọ fún pé tó yọ sí ẹjùbírì ni tẹ́ ẹ bá sọ pé àwa Kristẹni àwa lábẹ́ ìdẹ̀kùn èṣù definitely Muhammadu àti gbogbo ẹ̀yin mùsùlùmí èṣù lẹ́ ń sìn because ẹni tó sọ fún Muhammadu pé nǹkan tó yọ sí ẹjùbírì ni Christian ni ìtí Muhammadu sọ yẹn òun lè yí padà gbàgbọ́ so tó túmọ̀ sí pé ẹni tó kọ́ mẹ́ńtọ̀ Muhammadu Christian ni tẹ́ bá ní èṣù abẹ́ èṣù láwà definitely gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ ti àgbèrè pa abẹ́ èṣù lẹ́wà wíwárà sàwò sí lábẹ́ èṣù torí pé ò ní rí ibì kan káwọn ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ kankan ọmọ kékeré mọ́lẹ̀ kan bá sùn kọ́ kí obìnrin mọ́lẹ̀ kan gbé lórí bẹ́ẹ̀dì ìyàwó wọn matrimonial bẹ́ẹ̀dì ìyàwó wọn ká máa bá sùn bá nàbì ṣeéṣe kọ́ mú ìyàwó àwọn ọmọ tó ń kẹ́kọ̀ọ́ lábẹ́ wọn kọ́ mú kọ́ ní Ọlọ́run ti fáwọn kọ́lá ẹ ò ní rí àwọn ìránṣẹ́ gidi kan síbẹ̀ ẹ ní rí wọn kọ́ lọ máa jalè Muhammadu jí caravan Abu Sufyan ó jí ẹ ní rí wọn kan jalè náà ó ní wúrà àti fàdákà kan ni ó fi bò ó yíká kò sì sí èémí kan nínú rẹ̀ ẹ̀yin náà wò sílvà ẹ fi ṣe lọ́ṣọ̀ọ́ àmà ó ní ṣùgbọ́n Olúwa ń bẹ nínú tẹ́ḿpìlì rẹ̀ mímọ́ jẹ́ kí gbogbo ayé parọ́rọ́ níwájú rẹ̀ yẹ kí gbogbo ayé kó wà ní ìtẹríba kó ṣe pé kán má fọhùn kó ṣe pé kán má jò kó ṣe pé kán má yọ̀ torí pé Ọlọ́run ìbànújẹ́ lẹ́yìn sínú Islam òun lẹ́yìn ṣe sọ pé kán má kọrin kán má jò kán má yọ̀ Ọlọ́run ọ̀fọ̀ tó máa ń ní inú dídùn ní pé ká pa èèyàn Surah 9 verse 5 Surah 9 verse 29 Surah 8 verse 12 Surah 8 verse 17 Surah 47 verse 4 Ọlọ́run ìbànújẹ́ ni kán pààyàn kán bá yéèyàn jẹ́ ibi tẹ́ ti mọ bá láàánú in tí ó sì lè ní kẹ́yìn kọ́ nínú ká wá padà sórí àwọn wòlíì okay the book of Ezekiel tẹ́wá quote chapter 25 verse 6 kílẹ̀ ń parọ́ báyìí ibẹ̀ yẹn ò sọ pé àwọn tó ń pàtẹ́wọ́ padà sí verse 1 ni wọ́n ní ọ̀rọ̀ ọmọ ni tí ọ̀rọ̀ Olúwatọ̀mí wá wípé ọmọ ènìyàn dojúkọ àwọn ará Ámónì sọtẹ́lẹ̀ sí wọn mi fẹ́ gbà wọn lákòókò nítorí mò ń wo táìmù tí mo fi ń ṣe ẹ lọ kà á dáadáa ẹ rí i pé àwọn ará Ámónì ni wọ́n fi àwọn ọmọ Ísírẹ́lì sí ẹ̀sìn ẹ jẹ́ n kà á ó ní sì wí fún àwọn ará Ámónì pé ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa Ọlọ́run báyìí ni Olúwa wí nítorí tí ìwọ ti pé áhà sí ibi mímọ́ mi nígbà tí ó di àìlọ́wọ̀ àti sí ilẹ̀ Ísírẹ́lì nígbà tí ó di ahoro àti sí ilẹ̀ Júdà nígbà tí wọ́n lọ sí ìgbèkùn kíyèsí nítorí náà èmi ó fi ọ́ lé àwọn ènìyàn ìlà oòrùn lọ́wọ́ fún ìní wọn ó sì gbé fi wọn kalẹ̀ nínú rẹ wọn ó sì ṣe ibùgbé wọn nínú rẹ wọn ó sì jẹ èso rẹ wọn ó sì mu wàrà rẹ. so àwọn tó yọ̀ sí ìṣubú àwọn ọmọ Ísírẹ́lì ní ọ̀rọ̀ yìí ń bá wí tí Ọlọ́run sọ ìyà tó ń bọ̀ fi wá fi jẹ wọ́n. ihun tí àwọn ènìyàn ṣe ni wọ́n sọ ní verse 6 pé nítorí báyìí ni Olúwa Ọlọ́run wí nítorí tí ìwọ ti pàtẹ́wọ́ tí ìwọ sì ti fẹsẹ̀ kílẹ̀ tí ó sì yọ ní ọkàn rẹ pẹ̀lú gbogbo àrankàn rẹ sí Ísírẹ́lì wọ́n sọ pé tó fi yìn mí lógo tó fi wu ìwà àrankàn sí Ísírẹ́lì tó fi yọ Ísírẹ́lì nígbà tó wà nínú ìṣubú ẹ wá gbé ìyàtọ̀ Ọlọ́run lòun ò fi jẹ wọ́n ó ní kíyèsí nítorí náà èmi ò náwó mi lé ọ èmi ò sì fi ọ fún àwọn kèfèrí fún ìkógun èmi ò sì kí ọ kúrò láàrin àwọn ènìyàn èmi ò sì jẹ́ kí o ṣègbé kúrò nínú ilẹ̀ gbogbo èmi ò pa ọrùn ìwọ sì mọ̀ pé èmi ni Olúwa ibo ni ìwé Ezekiel ti ní ká má pàtẹ́wọ́ ká má yan Ọlọ́run ṣe rí pé ẹ rí pé manipulation tẹ̀ ṣe ẹ̀ ń tọ́ra yín ni ẹ rí pé ti tọ́ra yín àtàwọn tí ò gbọ́n náà ẹ wá já lọ sọ́dọ̀ àwọn wòlíì ẹni Mósè ò kọ́ni rí ẹjọ́ já pàdé wa nínú ìwé Exodus chapter 15 from verse 1 ó ní nígbà náà ni Mósè àti àwọn ọmọ Ísírẹ́lì kọ orin yìí sí Olúwa wípé èmi ó kọ orin sí Olúwa
nítorí tí ó pọ̀ ní ògo àti ẹṣin àti ẹlẹ́sìn òun ni ó bì ṣubú sínú òkun. Olúwa ní agbára àti orin mi, òun ni ó di ìgbàlà mi, èyí ni Ọlọ́run mi, èmi ò fi ìyìn fún Ọlọ́run bàbá mi, èmi ò gbẹ́kẹ̀lé ológun ni Olúwa, Olúwa ni orúkọ rẹ̀. Mósè ní kọrin yìí o, ẹ sì ní kò sínú Bíbélì. Ẹ sì ro làǹkàyè. Ṣé àti nígbà gẹ́gẹ́ lẹ́bọ̀ àlábẹ́ ìdẹ̀kùn èṣù tó ní pé èṣù máa ń parọ́. Jésù ní tèṣù wá báyìí nẹ̀yìn ṣe. Ìfẹ́kùfẹ́ bàbá yìí nẹ̀yìn sì fẹ́ ṣe. Apààyàn lòun láti pilẹ̀ṣẹ̀ wá. Kò sì dúró nínú òtítọ́. Gbogbo tó bá sọ bá èké ni irọ́ ni ìwà èṣù yẹn lẹ́wù yẹn. Tẹ́ni Mósè ò kọrin, kò sí tó ti ní kẹ́kọrin. Now, ẹ wá lọ sí verse 20. Ó ní àti Míríámù wòlíì obìnrin, arábìnrin Árónì, ó mú ìlù ní ọwọ́ rẹ̀. Gbogbo àwọn obìnrin Ísírẹ́lì jáde tẹ̀lé àti ìlù àti ijó àti ìlù àti ijó. Míríámù dá wọn ní ohùn pé ẹ kọ orin sí Olúwa nítorí tí ó pọ̀ ní ògo, ẹṣin àti ẹlẹ́sìn òun ni ó bì ṣubú sínú òkun. Ẹ sì ní wọ́n ní ká má kọrin. Ẹ já wá lẹ́nu Sáàmù. Ọlọ́run mára mi yí o, ọpọlọwọ ò lè lọ. Ẹ̀gbọ́n tí Psalm 92 sọ ni. Ó ní ohun rere láti máa fi ọpẹ́ fún Olúwa àti láti máa kọ orin sí orúkọ rẹ̀ ọ̀gá ògo. Ohun rere láti máa fi ọpẹ́ fún Olúwa àti láti máa kọ orin sí orúkọ rẹ̀ ọ̀gá ògo. Dáfídì ní sọ̀rọ̀ yìí. Láti máa fi ṣe òǹfẹ́ hàn ní òwúrọ̀ àti òtítọ́ rẹ̀ lálaalẹ́ lára ohun èlò orin olókùn 10 àti lára ohun èlò orin mímọ́ lára dùrù pẹ̀lú ìró tó ní ìrònú. Dáfídì kọrin àbí kò kọrin? Ẹ já lọ verse 95. Ó ní ẹ jẹ́ kí a kọrin sí Olúwa, ẹ jẹ́ kí a hó ìwà ayọ̀ sí àpáta ìgbàlà wa, ẹ jẹ́ kí a fi ọpẹ́ wa sí iwájú rẹ̀, kí a sì fi orin mímọ́ hó ìwà ayọ̀ sí ọ̀dọ̀ rẹ̀. Nítorí Olúwa Ọlọ́run tí ó tóbi ni àti ọba tó ju gbogbo òrìṣà lọ. Dáfídì ò kọrin àbí? Ẹ lọ verse 96. Ẹ kọrin tuntun sí Olúwa, ẹ kọrin sí Olúwa gbogbo ayé, ẹ kọrin sí Olúwa, fi ìbùkún fún orúkọ rẹ̀, ẹ máa fi ìgbàlà rẹ̀ hàn ní ọjọ́ dé ọjọ́. Verse 98. Ẹ kọrin tuntun sí Olúwa nítorí tí ó ṣe ohun ìyanu, ọwọ́ ọ̀tún rẹ̀ àti apá rẹ̀ mímọ́ ni ó ti mú ìgbàlà wá fún ara rẹ̀. Ṣé ti wá rí pé òpùrọ́ lẹ́yìn tẹ́ ń sọ̀rọ̀? Ẹ̀yin mùsùlùmí tá wá ń tàn tí wọ́n sọ pé àwọn ń ṣe public program tààtà lẹ́yìn fọ́n dìbò tí wọ́n sá tí wọ́n jẹ́gbà tí wọ́n dẹ̀ ń tàn yín. Sẹ́yìn náà lè lọ gbé Bíbélì kẹ́ ẹ lọ kà wọ́n bí tí mo quote kẹ́ ẹ wò bóyá wọ́n ṣe bẹ́ẹ̀ àbí wọ́n ṣe bẹ́ẹ̀. Yàtọ̀ sínú Bíbélì kẹ́ ẹ wá gógù ẹ̀ kẹ́ ẹ wo history bóyá àwọn òjíṣẹ́ Ọlọ́run yìí ò kọrin. Abẹ́ ti gbàgbé pé Allah ló lóhun fún Dáfídì ní sàbúrà. Kí ló wà nù sàbúrà sì kìí sórin ni? Lórúkọ Jésù yé wọ̀ nira. Bá mi ṣe fídíò yìí káwọn èèyàn orí ìmọ́lẹ̀ àní kú sínú òkùnkùn ògo Ọlọ́run ẹwà Ọlọ́run yóò sọ wọn máa pọ̀ sínú ayé wa. Ẹ ṣeun.